jogún àwọn àtàrẹ tí bàbá wa ní tábà láwọn afálẹ̀ kí dáàbò ní ti gbé àfa àtòbí lọ́dọ̀ ọlọ́run kọ́sẹ́ ní sí Ádámù wá ní. àwọn tí wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n wá lè tán. ìdíwọ́ sẹ́mi kò gẹ̀gẹ̀ láti rí sí ìlà wà ní fọ́ọ̀lì ìrọ̀lẹ́ rí. bẹ́ẹ̀ láti bí ìsinmi ńlá. àwọn bá wọn da sẹ́lẹ̀ gbogbo fíìdì fún apc gbogbo àwọn lọ mọ̀sánmọ́ àṣìlànà ibi gbogbo ti àwọn sàṣìyàtò lè àbárìsà tí wọ́n bá ti ṣe tọ́nà bá bàrọ̀ wọn yóò jù náà. wọn ò gbọ́dọ̀ tán gbogbo oyè wọn bí tí wọ́n pín sí ìmì lọ́lọ́run sí àwọn èèyàn kù sí tí wọ́n máa lé pamata máa fi wọ́n jọ tàbára wọn wí ìdí pàkàtà mọ́ agbọ̀dọ̀ láwọn tá a fi wọ́n jọ wọn bàbá ní bàbá lẹ́dàgbà mọ́ agbọ̀dọ̀ láwọn tá a fi jọ wọn tàbá ní bàbá mú ìdí ní àbàtà mọ́ agbọ̀dọ̀ láwọn tá a fi jọ wọn tàbá ní bàbá àgbà ìdìbò mọ́ ara wọn tá a fi jọ wọn bàbá ní bàbá fàgbà mọ́ ara wọn tá a fi jọ wọn gbogbo àwọn àfáà ńláńlá bẹ̀ tó pé ìtàwọn ìṣe wọn pamọ́ sínú ilé ni àwọn ni wọ́n ránṣẹ́ títa ló wọ́n tún wájú àfáà bá tì mí áàrí wọn tó ní wọn gbọ́dọ̀ tán ó ní wá àárò náà. wọ́n á bàrí nàbí yóò lọ́kàn ilé kò ní ní òun àyà sí sọ́yà kí. tí wọ́n lọ́pọ̀ àwọn tànáwà ní bàbá wa lé ìkúlọ́jà máa lọ pé ìbádùn. òun ni nìfọ́ bí wọ́n ti máa ń òun gẹ ojú bẹ̀rẹ̀ ọlọ́run kẹ̀kẹ́. ọ̀tọ̀ ní ọlọ́run ló fi súnà kéde òkè àwọn tọrọ bá kílẹ̀ tó bá yẹ pé kò ní fi súnà yálẹ̀ ni kò tẹ́lẹ̀ tó bá ní Muhammad sallallahu àwọn ọmọ ọba fún olùkó tó kọjá lọ́wọ́lá tó kí o. ọgbọ̀rọ̀ tẹ̀wọ́n mọ́lẹ̀ wọ́n bá rí kàlára wọn òun ló ṣe bí sàlájì Ibrahimiyya yìí. káàmì sọ̀dẹ́ ìta káàmì àbàràkà àbàràkà Ibrahim àbàràkà Ibrahim so àwọn tó ń bá jẹ́ àdúgbò fún wọn àti bàbá wa lóru. ìyẹn tẹ́ kí wọ́n àlà ẹrùbù sàlámà. àlà ẹrùbù sàlámà. ọlọ́run bá kí bàbá lóru kó bá gbàǹkà wọn kó fi hàn wá. àgbàkọ́ làwọn ẹni ọlọ́run ọlá nàbí wa Muhammad. naam.